welcome. Ẹ jọ̀ọ́, nǹkan yọ kan tí mo wá torí ẹ̀ wá ni wípé lórí ọ̀rọ̀ Kwanwan, èmi rò bá ti sọ ọ̀rọ̀ yẹn a sì ti mẹ́nu kúrò lórí ẹ̀, a ti sọ àti dákẹ́. Ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé a tún rí àwọn mùsùlùmí, àwọn olórí ẹlẹ́sìn, àwọn tó jẹ́ pé ó yẹ ká máa wò wọ́n gẹ́gẹ́ bí àwòkọ́ṣe nínú ẹ̀sìn Islam, tí wọ́n wá ń jáde, tí wọ́n wá ń bu èpè sílẹ̀ bí èpè bí nǹkan kan. Ó kù díẹ̀ káàtó. Mọ́mí Adéyínká Fẹ́túkà, God bless you. Ẹ káàbọ̀. Àwọn tó jẹ́ olórí ẹlẹ́sìn tí ẹ wá ń bu èpè lẹ̀ nítorí ìwà tí Wàsíù wù, Kwanwan wù. Ó kù díẹ̀ káàtó. Kí la gbé kílẹ̀ jù? Èwo lè pè? Ọmọ Odúwọlé, God bless you. Olú ọmọ Odúwọlé. Kí la gbé kílẹ̀ jù? Ó kù díẹ̀ káàtó. Ìdí tó fi kù díẹ̀ káàtó ni wípé ẹ wò mí bẹ́ẹ̀ bá ṣe nǹkan tí ò dá. Àwọn èèyàn tó mọ̀ mí lórí ìkànnì wọn mọ̀, a máa jáde, a máa sọ. Èèyàn kì í wí bẹ́ẹ̀ kó kú bẹ́ẹ̀. Tá bá dẹ̀ wo conversation yẹn lóòótọ́. Èyí tí Wàsíù fi kó bá rẹ̀ ni wípé òun náà ṣe mọ̀ pé èmi mo jẹ́ ẹni tí ayé ń wò, ẹni táyé fẹ́ rí, ẹni táyé fẹ́ gbọ́. Olókìkí ni mí. If not so, báwo ni wo àtèyàn ṣe máa sọ̀rọ̀ wọn náà wọn tó máa gbé kámẹ́rà débẹ̀ tí wọ́n máa yà ẹ́ tó ní ṣe báyìí pé kẹ́ni yẹn máa lọ. Ọ̀rọ̀ tó sọ kò rán ẹni tó ń bá sọ̀rọ̀, kò rán sí wa, kò rán sẹ́yìn àfà. Bó tilẹ̀ ṣe pé ó sọ, a dẹ̀ ti sọ, ó lè jẹ́ bóyá ó fi fún ara ẹ̀ ló mọ èrò ń gbà ọkùn ẹ̀ tó fi sọ. Ó ṣe é ṣó jẹ́ pé gbogbo Mọ́mí Adétòkunbọ̀ ẹ káàbọ̀ mà. Ó lè jẹ́ pé bó ṣe sọ yẹn, ó lè jẹ́ wípé kò mean ẹ̀ bẹ́ẹ̀. Bóyá sọdùn lásán ni. Ṣé mọ̀ pé ó láìkì fọ́ǹbù, ó láìkì fọ́rífọ́rí. Irú tó ṣe ń jò ní pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó fẹ́ káyé mọ̀ pé òun máa rẹ̀ tá sì dá padà fún pétọ̀. Ó máa rẹ̀ jù bẹ́ẹ̀ lọ kò mí pé kò ṣe tó kù díẹ̀ káàtó ká mọ̀ sọ fún ọ. Bójú bá ń ṣe pé Yorùbá gan sọ wípé ká máa yọ ìpín yẹn báyìí á fi hàn ojú pé ó ń ṣe pin ni. Èyí mú òun má gbogbo lẹ́nu tiwa àwo sọ. Ìyẹn lápá ní abala bí báyẹn. Ṣùgbọ́n lórí n tó ṣẹlẹ̀ yìí, èmi rò pé yẹ ká ti já mi lórí ọ̀rọ̀ yìí ni. Bó tilẹ̀ ṣe pé n tó ṣe ó dùn àwọn àfà lóòótọ́. Àwọn kan sọ pé n tó dùn àwọn jù ní wípé wọ́n ní kó nígbà tí wọ́n fẹ́ ṣe ìnáwó pé nígbà tí lẹ́yìn tó ti sọ̀rọ̀ yẹn tán wọ́n ní wọ́n sọ̀rọ̀ wípé ká tó máa bá gbogbo nǹkan ọ̀rọ̀ tó sọ yìí àwọn èèyàn ń bínú wípé kí bọ̀dá wa Wàsíù kó jáde kó dìde kó sọ pé káwọn àwọn àfà má bínú lórí ìjókòó. Wọ́n ní kò sí apologize, àwọn kan ní tó bí wọn nínú nìyẹn. Lóòótọ́ ó lè rúdù sí yín. Lóòótọ́ n tó ṣe lè má dáa. Lóòótọ́ n tó ṣe ó lè má tẹ́ yín lọ́rùn. Ẹ lè wò gẹ́gẹ́ bí pé àbùkù ni nítorí bó ṣe sọ. Ṣùgbọ́n Yorùbá náà ló bọ̀ wọ́n ní orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́. Àwọn tó ń ṣépè yẹn, ẹ̀yin gan tẹ́ ń ṣépè, ẹ̀yin gan lẹ jẹ́ kí àwọn èèyàn máa sọ wípé ẹ̀sìn yín pé kìí ṣẹ̀sìn àlàáfíà, pé ẹ̀sìn yín pé ìmú ẹ̀ le, wípé ẹ̀sìn yín pé ò ní ẹ̀mí ìdáríjì. Ṣé pé ẹ̀yin àgbà náà ló bọ̀ lẹ́sọ wípé ọmọ ẹni ò lè burú títí ká lè fẹ́ kùn pàjẹ́. Ṣé bí Wàsíù Kwanwan tó jẹ́ bọ̀dá Wàsíù Kwanwan, ṣé bí mùsùlùmí ara yín ni? Ìyá ẹ̀ mùsùlùmí ara yín ni? Tó bá wá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó, tí ẹ bá pè é sákìyèsí, tó bá ní rárá, kẹ́yìn ò lè bèrè ẹ̀fọ́ náà. Ẹ̀yin ò ṣe ti ara Kwanwan kẹfì sí Ọlọ́run. Ẹ̀yin ò ṣe lé good example wípé mùsùlùmí òdodo ni àti pé ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn tẹ́ gbé dání. Làwọn kan wá jáde síta wọ́n ṣe ìpè burúkú kí ló dé? Lórí pé Ganu sí yìí. Wípé wọ́n rílé bàbá mi lẹ̀ wọ́n lọ, wọ́n rílé kíní kan nílẹ̀ wọ́n lọ, ọ̀dọ̀ mi ni wọ́n wà tán wá Ganu sí.
ọ̀rọ̀ ni ò tí pọ̀ kò tí tó bí àwọn ìbóyá torí báwọn èèyàn ṣe ń gbà lórí ìkànnì yìí tí àwọn èèyàn sọ bẹ́ẹ̀ ni ṣe bóyá kó jẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn wa tí wọ́n ń lọ òde tí wọn ò pè wọ́n sí ni. àwọn kan wá ń sọ̀rọ̀ bíi threatening bíi ẹni pé ẹ fẹ́ mú ọ̀tẹ̀ ìwálẹ̀ ẹ ò mà kì í ṣe Ọlọ́run bí ènìyàn kọ́ lọ́lọ́run ọba mi rí kò sẹ́dà tí ò lè ṣàṣìṣe kò sí ẹni tó perfect nílé ayé there is no perfect human being nílé ayé tá wà yìí Ọlọ́run nìkan ni ọba tí kì í ṣàṣìṣe tó bá jẹ́ pé àṣìṣe náà ni tó ṣe Ọlọ́run má jẹ́ àṣìsọ tàbí bóyá ó bá àwọn èèyàn ojú tó kọ sáwọn kan bọ́rọ̀ yẹn ṣe rí ó dùn àwọn èèyàn pé àkò yẹ kí Wàsíù sọ bẹ́ẹ̀ kò wá yẹ ká máa ṣépè èmi rò pàdúrà ló yẹ ká máa gbà because Wàsíù ní kọ́kọ́ nìyẹn ẹ̀bí àti bàbá ẹ̀bí kí ló dé tó jẹ́ pé orúkọ ẹ̀ ní olólókìkí láàrin wọn wọ́n rí lé àwọn ẹ̀gbẹ́ ẹ̀lẹ́ wọ́n rí lé àwọn àbúrò ẹ̀lẹ́ wọn lọ ganu síbẹ̀ lóòótọ́ ni nínú tó ṣẹlẹ̀ yẹn àwa tá a wà lórí ìkànnì yìí tá à ń wò èmi ló bí prayer point ló yẹ kó jẹ́ fún wa pé tọ̀ Ọlọ́run nídìílé bàbá nídìílé ìyá láàrin ẹbí láàrin ọgbà nídìílé ọkọ Ọlọ́run ṣe mí lólú ọmọ kó jẹ́ pọ́dọ̀ mi ni àwọn èèyàn mọ̀ ganu sí nítorí pé Wàsíù jẹ́ somebody ni nítorí pé wọ́n rí gẹ́gẹ́ bí ènìyàn pàtàkì láwùjọ òun ló jẹ́ káwọn èèyàn lọ síbẹ̀ yóò tún wá jẹ́kọ̀ọ́ fáwọn èèyàn wa náà mo sọ fún yín lọ́jọ́ kìíní àná ọ̀rọ̀ yìí kò yá kìrìsìtẹ́nì sílẹ̀ o yálà kìrìsìtẹ́nì àbí mùsùlùmí ẹnikẹ́ni tàbáwọn oníṣẹ̀ṣe nígbà tí irú ìṣẹ̀lẹ̀ ìbá ṣẹlẹ̀ ọmọ olóòkú tàbẹ́ni tó bá ń ṣènáwó àfihàn pé bóyá òun nìkan nìyẹn ẹ̀bí ẹni tó bá fẹ́ lọ kí wọn ẹ jẹ́ kó lọ sọ́dọ̀ ọ̀tún kó kí wọn kó lọ sọ́dọ̀ òsì kó kí wọn àwọn òde tí wọn ò bá dẹ̀ pé èèyàn sí kéèyàn náà kó jókòó sílé Wàsíù proof pé olú ọmọ lòun ni kọ́lọ́wọ́ Elédùmarè kó sọ gbogbo wa náà lólú ọmọ kó sọ àwọn ọmọ tá à ń bí kó sọ wọ́n di olú ọmọ nídìílé ọkọ nídìílé bàbá nídìílé ìyá káyọ rọ́dọ̀ wa máa gẹnu sí tí wọ́n ẹ̀wò tí Wàsíù bá lówó lọ́wọ́ tó pé wọ́n ní ró jẹjẹ ńbẹ̀ wọ́n ní lówó náà ńbẹ̀ wọ́n ò ní ganu síbẹ̀ Wàsíù náà tó lóhun ò ní apologize náà ó rí pé owó ń bẹ lọ́wọ́ náà ni àbí pé kí ni òun ní apologize bóun apologize bóun bá tún ní ìnáwó ṣe wọ́n ò tún wọ́n wà ganu síbẹ̀ wọ́n ganu wọn ọ̀ganu èyí ò ní pé káwọn èèyàn má tún lọ ọbẹ̀ níjọ́ tó fẹ́ ṣe ìnáwó tó ń ṣe 8 days without prayer fún yẹn àwọn people were still there that's why the fact pé wọ́n ní kan dànù àwọn èèyàn sì lọ ọbẹ̀ bàbá ara àwọn tó ń bínú èmi ò bá rọ̀ yìí kẹ́ fọwọ́ wọ́nú èmi ò tó ní wọ́n ti fi kiri wọ́n ti fi ń ta Yorùbá ẹ̀ ibẹ̀ ẹ̀rígbà tó bèsè rẹ̀ máa jáde ó ti di géèmù òun fi tọ̀wọ̀tọ̀wọ̀ òun fi pe gbá òun fi tọ̀wọ̀tọ̀wọ̀ òun fi pàwo òun pe lágbájá òun pe kinní kan òun pàlù Fúlàní òun pe kinní kan yẹn ni wípé mo pè yín o kì í ṣe pé ẹ fẹ́ wá ganu sọ́dọ̀ mi gbogbo yín pátápátá ni mo pè gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wá kì í ṣe pé ẹ fẹ́ wá ganu ẹ wá ṣé ẹ mọ̀ ó ti di pé a ti ń gbá géèmù ọ̀tẹ̀ ti ń wọ̀ àbòsí ti ń wọ̀ èmi ò kàn láìké pé yé ni o èpè yẹn kàn ti pọ̀jù fẹ́mi pé àkílódé ṣe bí ẹ̀sìn àlàáfíà lẹ pẹ̀ sí yín tó bá yá wọ́n sọ pé àwọn kìrìsìtẹ́nì tí irú nǹkan báyẹn bá ṣẹlẹ̀ àwọn kìrìsìtẹ́nì ṣe ni wọ́n máa fàdúrà ránrú ẹni yẹn lọ́wọ́ pé kọ́lọ́run kó yí lọ́kàn padà kí lè tẹ̀yìn náà ò ṣe jẹ́ ká mórú àìdíà yẹn pé ìwà tí Wàsíù ṣe ìwà tí Wàsíù wù ó dùn wá in tí Wàsíù ṣe yìí kò tọ́ kò yẹ kó ṣe ó fojú àwọn àfáà wa gbolẹ̀ ni ó rí àwọn àfáà wa fi ni fine ẹ ti jẹ́ ká wá máa ṣàdúrà fún kò yẹ kẹ́ ẹ wá dúró nídúró pé yóò jábọ́ yóò ṣubú
ẹni tí ò gbéyàn dìde ò lè gbéyàn ṣubú. Ọlọ́run ọba mi ọkàn ni mo ń wo, ènìyàn ni mo ń wojú, àníyàn rẹ̀ tó fi sọ̀rọ̀ yẹn ni Ọlọ́run ó wo. Ọ̀gá mi Erekeni Shop, God bless you, sir. You are welcome to the show. Wàláì, ọkàn ni Ọlọ́run ọba mi á máa wò, ènìyàn ni mo ń wojú, àníyàn tó fi sọ ó bẹ láàrin ọ̀tọ̀ náà bí ò bá yí àwa ó yí Ọlọ́run. Tó yẹ kó fi ṣàbòsí ni ṣe fìdájọ́ rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run. Tó yẹ kó kàn fi sọ lọ́rùn ẹnu ni bí slang àwọn onímọ́tò àbáwọn ní olórin nǹkan kan ní àmọ́ ẹja fìyẹn lẹ̀ sọ́dọ̀ Ọlọ́run. Kí ló wá fẹ́ pè? Èpè yẹn lèmi ò fẹ́. Àwọn tá expect pé wọ́n lè máa jáde wọ́n ṣépè wọ́n àìdẹ́bí ṣépè fún. Kí ni tẹ́ fẹ́ mú bọ̀ ń bẹ̀ bí nǹkan bá ṣọ̀tẹ̀ ẹ̀? Àwọn kan tún bẹ́ẹ̀ ni mọ́mí Adé ní pé àwọn kan tún fún ní 7 days pé kó tó lọ jáde síta. Ẹ dákun tí ò bá jáde lẹ́yìn 7 days kí lẹ fẹ́ ṣe? Bí ènìyàn kọ́ lọ́lọ́run ọba mi rí. Bí ènìyàn kọ́ lọ́lọ́run ọba mi rí. Bí ènìyàn kọ́ lọ́lọ́run ọba mi rí. Èpè yẹn lèmi ò fẹ́. Ó ti pọ̀ jù. Àdẹ̀ kì í ṣe Ọlọ́run. Àwọn kan lè fara mọ́ nǹkan máa ṣépè o. Ṣùgbọ́n èmi kò fẹ́ ro ẹ̀yin àfáà tẹ́ ṣépè yẹn pé ẹ ní àròjinlẹ̀ gidi gan o. Ẹ ní láti ní àròjinlẹ̀ gidi. Àwọn ìpè àwọn èèyàn àmì ìmọ̀ táwọn ìpè ti ń wọlé. Hello. Mister. Check it, shame. Hello. Am I speaking to who had arrived? You speaking to who? Mr. Rai, right? No, wrong number. Wrong number? Yeah. Do you know this person, sir? Who? Do I know who? Rai, Mr. Rai. Mr. Rai. I don't know who is Mr. Rai, please. Wrong number. You can check the number you're dialing. Okay. Mr. Right or Mr. Left. Number tell le pèsè náà ni +1 317 429 7082. O náà ni number tell le pèsè. Báwo ló ṣe rí lọ́dọ̀ títí yín? Ojú wo lẹ̀yin fi wò ìwà tí àwọn ènìyàn wò yẹn? Ìwà tí Wàsíù wò àti nǹkan táwọn àfáà ń dá padà ẹ gbé síra wọn. Ẹ gbé síra wọn ó kù díẹ̀ káàtó. Tí àwọn èèyàn bá ń sọ wípé mùsùlùmí òdodo yẹ kẹ́ jáde sá kẹ́ lé good example, live by example, nínú ìwà àti ṣe yín kẹ́ live by example. Mo dẹ̀ máa ń sọ kinní kan. Nígbà tẹ́ bá ní Wàsíù ó sọ ọ̀rọ̀ ó sọ Ganu sí. Ẹ dákun èpè dẹ́yìn iṣẹ́ yẹn ṣé kò pọ̀ kò wúwo ju Ganu sí lọ. So ẹ̀yin ṣe dẹ̀ mọ̀ pé most especially gbogbo àwọn mùsùlùmí àwọn ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o, most gbogbo àwọn tó jẹ́ speaker lórí ìkànnì tó jẹ́ mùsùlùmí péréte lára wọn làwọn tó máa ń sọ̀rọ̀ láì ṣépè. Péréte lára àwọn tó jẹ́ mùsùlùmí tó jẹ́ speaker lórí ìkànnì tàwa bóyá lórí blue app ni o lórí black app ni bí èpè bí kó máa sọ̀rọ̀ burúkú. Mr. Titus Shewa bí kó máa sọ̀rọ̀ burúkú. Yes, I can say that anywhere. Péréte àwọn tó jẹ́ wípé wọn ò kì í ṣépè. Ẹlòmíì á sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ wọn làwọn ṣe wáàsí mi náà wọ́n sọ̀rọ̀ burúkú wọ́n kàn sọ gbági lọ gbàgànà kí ló dé? Àwọn mi ò sọ wọn pé olórí ibú kìíní kan àwọn ọ̀rọ̀ tó yẹ kéèyàn mọ̀ sọ. Wàsíù ò tí ì ṣépè náà. Àkàwé ọ̀rọ̀ ni. Àyálò Yorùbá. Ìtẹ́lómi gan sọ láìṣe pé ó bá yànjà gan tó bá ń sọ̀rọ̀ báyìí tó bá ń ṣàkàwé lórí ìkànnì táwẹ̀ tó bá sọ pé òun ṣe dáwà àbó òun ṣe wáàsí àwọn ọ̀rọ̀ burúkú àwọn ọ̀rọ̀ àlùfàǹṣà ẹnu wọn lẹ ti gbọ́.
ẹnu wọn lẹ ti máa gbọ́ ọ̀rọ̀ àlùfàǹṣá. Mo ń bọ̀ ẹ má bínú ọ̀rẹ́ mi bá ẹ jẹ́ kí n bọ̀ ọ̀rẹ́ mi sọ. Hello. Orí live chat mo wà. Àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá ẹni wọn lẹ ti máa gbọ́. So ọ̀rọ̀ tí ẹni sọ èmi òròbó tí pọ̀ jù ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run gbogbo àwọn tó jẹ́ olórí ẹlẹ́sìn ẹ jẹ́ ká calm down. We just need to calm down. The way a man atafi handle case ó ti pọ̀ jù. Ẹ jẹ́ ká calm down. Tí ẹ bá believe pé nǹkan tí Wàsíù ṣe ó dùn yín, ẹ̀yin ò ṣe fi ọkàn Wàsíù kẹ́ fi lọ́nà lọ́wọ́ kẹ́ mọ ṣàdúrà fún. Kẹ́ mọ gbàdúrà fún kọ́nà wọn bá kó fún kó àwọn àní ìrònú pìwàdà ọkàn. Rather than kẹ́ máa ṣàdúrà kẹ́ wá lẹ̀ fún ní 7 days. Ènìyàn lẹ́ran ara bíi ti Wàsíù kó mọ fún Wàsíù ní 7 days. Kí lẹ fẹ́ ṣe lẹ́yìn 7 days fún? Ẹ̀yin ọjọ́ ọ̀tá ẹ̀ ni. Àbẹ́ fẹ́ mọ́tẹ́ ẹ̀ wálẹ̀. Ẹ jẹ́ ká ro ọlọ́mọ ìkí kankan lọ ṣe ọ̀tá Wàsíù sìn. Tí nǹkan bá ṣe ọ̀tá okun wa wà. Ẹ̀yin tẹ́ máa ń sọ̀rọ̀ tẹ́lòmí ò kí ń kóra ẹ̀ níjàánu tí nǹkan bá ṣe ọ̀tá ẹ̀. People will come back to you. You are going to be #1 suspect. You are going to be the #1 suspect if anything tó bá ṣẹlẹ̀ sí ọ̀tá ẹ̀, you are going to be the #1 suspect. Tó bá lẹ́wà mọ́ káwọ́ sókè pé ẹ mọ̀ fọwọ́ pẹ́ ni, lẹ́mọ̀ ṣẹ́jú pẹ́pẹ́pẹ́, lẹ́mọ̀ tẹ́wọ́ pẹ́pẹ́pẹ́, wọn ò ṣe kankan fún ọ̀rọ̀ ẹ̀rí ahọ́n ni. Ẹ jẹ́ ká kóra ẹnu ara wa níjàánu gbogbo tá ń sọ yìí. Ọ̀rọ̀ ṣòro sọ, yóò bá ní ẹyin lóhùn. Tó bá jábọ́ sílẹ̀ kì í tún ṣe é ṣàmọ́. Ẹ jẹ́ ká ṣọ́ra ní ta máa sọ. Ṣé kí dáwà lè kó lè dùn ní àbí kí wà sí lè dùn? Ṣèbọ́jọ́ mi tó bá ń ṣe ìnáwó lẹ́yìn òjò kò sílé lẹ́lẹ́lẹ́ ní lọ mọ́. Nígbà tó bá dẹ̀ rí pé kílé tẹ́ wá fúnra rẹ̀ ló padà sọ pé lágbájá kílé tẹ́ wá. Lẹ́wàá padà sọ pé ìjọ́ ní ìṣẹ́bó sọ́pá wá ganu ni. Wọ́n lélẹ̀ ìyọjú òtí ẹjọ́ yóò jẹ́ ẹ̀kọ́ fún àwọn tó jẹ́ pé òde tí wọ́n bá pè wọ́n sí tí wọ́n bá pè wọ́n sí báyìí wọ́n máa ganu lọ́bẹ̀ ni. Ṣé wọ́n ti ẹ̀ parọ́ ni? Ìyá kan jáde ta onígbà tó ń ṣe náwó pé òun anybody kò wá síbẹ̀ wọn ganu só wọn wá síbẹ̀. Òótọ́ ni ṣé Wàsíù nìkan nìyẹn ẹ̀bí? Èyí tẹ́ ń lọ kílé tẹ́ ẹ̀ pera yín. Nígbà tí ìyá ẹ̀ kú lóòótọ́ ṣé lè Wàsíù ló yẹ kẹ́ lọ jókòó sí? Ẹni kí Wàsíù má sọ̀rọ̀ ìgbà tí ìyá ẹ̀ kú kílé tẹ́ ẹ̀ lọ lé ìyá ẹ̀ kú ó yẹ kẹ́ mọ̀ pé yóò lọ sílé ìyá ẹ̀ òun náà lọ ṣe ojúṣe. Kílé tó yẹ pé ilé ẹ̀ lọ jókòó sí? Àbí òótọ́ ọ̀rọ̀ máa ń délé ẹ̀ máa ní pé kó má sọ òun ni. Ọ̀gbẹ́ni Délé Dòsùnmú, God bless you. Ẹ jẹ́ ká sọ tòótọ́ náà. Kí ló tó jẹ́ pé ilé ẹ̀ lọ jókòó sí? Ṣé bí ìyá ẹ̀ ló kú, wá ìtẹ́ lọ sọ́dọ̀ ìyá ẹ̀? Ẹ̀kọ́ ló jẹ́ náà. Ìyá kú, ó yẹ káwọn èèyàn ti lọ síbẹ̀ kán lọ palẹ̀ òkú mọ́. Kán lọ sọ bọ́n ṣe máa ṣe gbogbo ẹ̀ ọ̀dọ̀ ìyá ló yẹ kẹ́ ẹ lọ síbẹ̀. Tẹ́ bá wá mọ̀dọ̀ ìyá ẹ̀. Irú àwọn tó lọ síbẹ̀ pé àwọn ò lè gbọ́ pé irú nǹkan báyẹn ṣẹlẹ̀ káwọn ọmọdé bẹ́ẹ̀ o àwọn ò ganu wá o ó dẹ̀ ti tán yẹ̀yẹ́ dẹ̀ ẹ̀ mọ̀ kọ́kọ́ bí ṣàwàdà kó dẹ̀ tán oníkálùkù àmú ti ẹ̀dá níní Wàsíù bá mú ti ẹ̀dá ní ọjọ́ mi yóò máa kọ ẹnu ẹ̀ Wàsíù mọ̀rọ̀ sọ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ò mọ̀rọ̀ sọ ni ìjọ ẹ̀ ti ń pọn lépò mọ̀rọ̀ sọ wá kan ó kọ́gùn sọ́dọ̀ tí ní sí ẹni nǹkan tó sọ tó dùn yìí àwọn àfáà yìí táwọn gan ṣe ń kọ́ ẹlòmíì gan mọ̀rọ̀ sọ́nu wọn náà takọ̀ máa ń fún mi lò bẹ́ẹ̀ ni ẹ dákun ẹ má jẹ́ ká robi ro Wàsíù kọ àwọn àna ikú ẹ̀ ò dáa ẹ dákun torí t'Ọlọ́run kó sì jábọ́ kò sí ta fẹ́ mú nínú kéèyàn ò jábọ́ bó bá ṣe nǹkan tí ò dáa ẹ jẹ́ ká panupọ̀ ká sọ pé nǹkan báyìí ó kù díẹ̀ káàtó ká bá wí ó tán èyí tá bá lè bá wọn sọ ká bá wọn sọ èyí tá bá lè fi gún wọn lára ká fi gún wọn lára ẹ̀yin kọ àwọn àna àwọn náà kì í ṣọmọdé mọ́ àwọn náà ti lé 60 ẹlòmíì wà lára àwọn tó tiẹ̀ jáde tí wọ́n ń sọ̀rọ̀ sí kọ àwọn àgán jù wọ́n lọ lọ́jọ́ orí in everything ló fi jù wọ́n lọ lọ́jọ́ orí ní ipò tọ́lọ́ wọn bá mi gbé sí ojú ẹlòmíì lọ ẹlòmíì àti jáde wá wọlé tuurutu Mọ́mí Halima Adéníran God bless you ma thanks for the star ẹlòmíì àjáde síta wọ́n dẹ̀ wọ́n wọlé tuurutu why lọ́jọ́ orí wà sí ikú àwọn aláìwọ̀n òkèrè lọ́jọ́ ẹ jẹ́ ká sọ tòótọ́ o torí ọ̀rọ̀ gidi ò lè dé kákó délẹ̀ ká má lè sọ
kó àwọn òkú wọn ìṣọmọdé o bí o bá celebrate bí 50 years on stage kó àwọn until 60 years now àbí tó wá jọmọdé ẹlòmí ó jáde síta ẹlòmí gan tó pé kò tí pé 40 years yóò mọ ṣe wá sí yóò mọ sọ̀rọ̀ sí kó àwọn nígbà tí ìyá rẹ̀ wà láyé mọ́mí Abọ́sẹ̀dé Táíwò God bless you ìgbà tí ìyá rẹ̀ wà láyé tí ngbà tí wà tí kọ́kọ́ bẹ̀rẹ̀ rere tí wọ́n jáde tí wọ́n lọ tí wọ́n bọ̀ ẹ̀dàkùn ó 67 years ṣé gbọ́ mọ́mí Tolúsànní God bless you ma 67 years lẹ́mọ̀ halẹ̀ mọ́ ọ̀pọ̀ nínú àwọn tó jáde tí wọ́n ní táwọn tó ń kúrú tí wọ́n ń ga tí wọ́n sókè dilẹ̀ ẹlòmí ò tí pé 40 years ẹlòmí ò tí pé 50 ẹlòmí ò tí pé 60 years Tolú dẹ̀ tí wá jẹ́ ẹni táyé mọ̀ ṣé mọ̀ pé àwọn táyé mọ̀ yìí ṣe mọ̀ pé àkèrè respect wọn bàbá sọ̀rọ̀ bá pè Wàsíù kó àwọn kì í sì ìṣẹ́gbẹ́ wa àbí wọ́n jẹ́gbẹ́ mi ni bó ṣe wà sọ́dọ̀ mi mọ̀ 67 years of age Christopher tó bá tẹ́lẹ̀ God bless you Ògúnlóyè Ògúnládé kò fọ́rọ̀ láàjọkẹ́ God bless you mọ̀ débi náà bàbá sánsìn mọ̀ pé Wàsíù bó ṣe wà ní líkìlì wà ní gbàǹjà ṣùgbọ́n ṣé kó àwọn àìṣẹ́gbẹ́ wa ni ó ní àwọn tó ju kó àwọn àlọ́ mi ò sọ pé wọn ò sí o ẹ má ṣì mí gbọ́ ṣùgbọ́n nǹkan tí mo sọ náà ni pé ká tó lọ́dún mẹ́ta ń sìn ẹ mọ̀ pé bàbá 70 kọ́lọ̀ ń lọ́rẹ̀ ẹ̀mí ẹ̀ kó bá wa lọ́rẹ̀ ẹ̀mí bàbá wa Wàsíù bó bá ṣe tí ò dẹ́jẹ́ ká pẹ̀lú pọ̀ ká sọ pé ká kó fún dáadáa ṣùgbọ́n èmi ò gbàdúrà kéèyàn mọ́ ro kúrò yàn kó mọ́ ro bí ròyàn ẹni tó bá ga kéèyàn mọ́ gbàdúrà kó jábọ̀ èmi ò lọ́wọ́ sí yẹn èèyàn sì wí ìbẹ́ ká kú bẹ̀ orí òtítọ́ làwọn máa dólé lórí tó ṣẹlẹ̀ yẹn ẹ jẹ́ kí àwọn tó ń ṣépè kí wọ́n lọ ti ọwọ́ ọmọ wọn kán lọ ti ìbàṣọ kò tó bẹ́ẹ̀ kò tí ì tó pé ká máa sọ pé kọ́tẹ́ ẹ̀kú kò tí ì tó ká máa sọ pé bóyá ká máa rò pé kó jábọ́ kò tí ì tó ká máa rorò kúrò sí pé kí ibi ó ṣẹlẹ̀ sí wọ́n ní torí pé torí ó pọ́ lówó lọ́wọ́ ni wọ́n sọ pé bóyá kíní kan nìkan ọlẹ́ ẹ̀rọ ṣe ni wọ́n ń ganu sọ́dọ̀ tọ́lọ́run bá ṣe kíní kan nìkan ọlọ́run mà dàbí èèyàn ọlọ́run mà kì í ṣèkà ẹ̀yin ní ká ẹ mọ́ ṣèkà o ẹ̀yin ní ká ẹ mọ́ ṣèkà ọlọ́run ò kì í ṣèkà o ire lọ́lọ́run máa ń ṣe bọ́rọ̀ bá wúlò tó ẹ pé lóòótọ́ lẹ̀ nígbàgbọ́ nínú ọlọ́run ẹ̀ ṣe fi dájọ́ lẹ̀ sọ́dọ̀ ọlọ́run kẹ́ ẹ tara Wàsíù kẹ́sì lọ́run èmi ò ní sọ jù báyẹn lọ ntẹ́mi wá sọ nìyẹn ẹ ti ara mọ́mí Fúnmiláyọ̀ Àìná God bless you ẹ ti ara kó àwọn ẹ fi sin ọlọ́run ẹ má rò kúrò mọ́ ó ti pọ̀ jù kí ló dé ṣé o káwọn èèyàn ti fi ń ṣàwàdà àwọn èèyàn ti release orin ẹni máa kọrin ọba Síónì àbí kí ní jẹ ọba Solomon ó kọrin ẹ̀yìn Portable náà kọrin àmì kan lè release orin tèmi náà kò sí bí jí bẹ́ẹ̀ àwa náà lè kọ tiwa ayé ò parẹ́ ó yá gbogbo ẹni ganu sí ẹ̀yàgò gbogbo ẹni ganu sí ó yá gbogbo ẹni ganu sí ẹ̀yàgò gbogbo ẹni ganu sí àwa náà kọ tiwa àfọ̀mù ẹni yẹ̀yẹ́ ni àwọn èèyàn ti sọ́dọ̀ wàdá àìrí pàwọn ní fíìmù ó jáde wọ́n ṣe fíìmù wọ́n sọ bẹ́ẹ̀ oníkàgbò sọ pé ganu sí àti di slang ẹwọ bákan lèèyàn ṣe ń lókìkí o ṣe máa ń gbà òkìkí tí mo ní ètò Èdùmàrè bá ń wá mi sí o Èdùmàrè iṣẹ́ òkìkí tí Ọlọ́run sọ pé Wàsíù tó máa tó jáwọ́ lẹ́nujọ́ mẹ́ta oló ti jáwọ́ lẹ́nujọ́ mẹ́ta yẹn you are waiting for your track ìyá alájẹ mo ti fún yín ní bàásìkò pé ó tọrọ ni lẹ́nu ìgbà tí nígbà tí alájà jáde láyé yìí wà láì gbàgbó ó ti ń lọ lọ́tún lọ́sì bẹ́ẹ̀ mo kìkì tẹ̀ ń jáde lára ẹ̀ o mọ̀ ẹ lọ orí YouTube orí TikTok orí Facebook gbogbo app tó wà pátápátá lẹ máa rí pé ganu sí ẹ̀mí ganu sí ni ẹ̀mí ganu sí ló wà ń tàbá gbogbo ẹ̀mí ganu sí ẹ̀yàgò gbogbo ẹ̀mí ganu sí ẹ̀yàgò gbogbo ẹ̀mí ganu sí ẹ̀yàgò gbogbo ẹ̀mí ganu sí kó máa yàgò ní ayé mi lọ́dún 2025 yìí kémi náà kí n dẹni àpésìn káyé wá máa gẹnu sílé tèmi náà prayer point ni o
I'm telling you. Ẹ sọ fọ́lọ́ kí ni gan mọ́ ganu sówó kí mọ́ ganu sọ́lá ọlọ́lá. Káyé wá mọ́ ganu sílé tèmi náà ni. Kẹ́ máa sọ fọ́lọ́ pé fún mi ní recognition lọ́dún táwa yìí, fún mi ní recognition lọ́dún táwa yìí. Ẹ máa sọ fọ́lọ́ kó fún yín recognition. Báyìí bá ti rán tó bá ti fún yín ní recognition, ẹ máa rí pé lè gílà àwọn èèyàn máa ganu sí. Because wọ́n mọ̀ pé tọ́lọ́wọ́ bá ti gbé o tó bá gbéṣẹ́ rẹ̀ dé tí burújí dé tí owó dé, àwọn èèyàn ganu sílé yín. Láti dọ́táyé aláyé ti dáyé ni àwọn èèyàn ti ń ganu sílé yín. Òdà tó bá sọ wípé òkè o, lọ́jọ́ yẹn gbà tí màmá òun kú o, wọn àwọn èèyàn tiẹ̀ wọn ò lọ sílé dájú o, wọn ò lọ sí ilé mọ́mí o, ṣe pé bí ni gbogbo wọn wá fìkàlẹ̀ sí. Àti pé ẹ fìkàlẹ̀ síbẹ̀, àti pé bí gbogbo yín fìkàlẹ̀ sí, àti pé bí gbogbo yín ganu sí, is it not the same thing? Moses Pius, God bless you, better. Is it not the same thing? Is it not the same thing? Jay, there is God war. Kí ló fẹ́ pè? Ẹ gbàdúrà fúnra yín ní pé Olúwa, ṣèmi náà lólú ọmọ táyé ń ganu sílé rẹ̀. Bí ó bá fẹ́ ṣe birthday ni kó réyàn ganu wá. Tó bá fẹ́ ṣe ìnáwó, ó fẹ́ ṣe ayẹyẹ ìgbéyàwó fọ́mọ káwọn èèyàn ganu síbẹ̀. Ẹ̀yin ò mọ̀ wípé ìbànújẹ́ ni kéèyàn fẹ́ ṣe ìnáwó kó wá ṣe oúnjẹ. Ó wà ní Bíbélì o. Tó fi lé pọtí tó fọ̀nà roka tí ò réyàn wá bá jẹ́. Kéèyàn kó wá dáná kó fi lé pọtí kó fọ̀nà roka kó má ra àwọn èèyàn wá ganu síbẹ̀. Ṣé mọ̀ pé bànújẹ́ ni? Irú ẹni yẹn ayé ti pàlélé lórí nìyẹn. Even though gan kéèyàn jókòó kó ṣe náwó káwọn èèyàn jókòó síbẹ̀ kán wá jẹ kán wá mu kán yó kán jàjẹ yó kán jà àjẹṣẹ́kù, ìwọ mọ̀ pé oríire ló jẹ́ fún ẹ. Ìwọ náà tọ́lọ́run fún lórí ọ̀fẹ́ tó lọ ọbẹ̀ tó jàjẹ yó àtàjẹṣẹ́kù, ó mọ̀ wípé oríire ló jẹ́ fún ẹ. Ẹni tí ń bẹ nílé ìwòsàn tí wọ́n ti kápẹ́ ẹ̀ sókè, àbẹ́ni tí ń bẹ ní mọ́ṣúárì, ẹ dákun tó lè lọ ganu síbì kan. Bó tiẹ̀ ganu síbẹ̀, bó jẹ́ wá ganu síbẹ̀ gan, tó bá jẹ́ pé òkú ló jẹ́ láàrin alàyè, dákun ṣàlàyé pamọ́ bókú lójọ ṣé wọ́n á rí. Àwọn tó bá wẹjú ló mọ̀ pé lágbájá ó kò fẹ́ jọ kíní kan ló wà, mo mọ̀ ti kú. Ṣé tó bá ń sáfù rú oúnjẹ wọn ó sáfù ẹ̀ débẹ̀. Ẹ jẹ́ ká rò, ẹni wá ganu síbì kan lọ́wọ́ bá mi fún lálàáfíà ni. Ẹni wá ganu síbì kan lọ́wọ́ fún lálàáfíà ni. Ó jí láàárọ̀ ọjọ́ náà ó lè gbápá ó ṣe é gbé. Ó lè gbẹ́sẹ̀ ó ṣe é gbé, ó lè lánàá ó lè fi sọ̀rọ̀. Ẹnu tọ́lọ́run bá mi fún ó lè fi jẹun. Òun ló ṣe ní orí ọ̀fẹ́ láti rìn fanda tó fi lọ́rọ̀ ìganu síbẹ̀. Wàláì. Ìwọ́n tó sì wá ganu sílé rẹ̀ Ọlọ́run ọba mi lójú orí bẹ́ẹ̀. Àdúrà mi ní pé ọlá ẹ tó ń lọ sókè kó má ṣe wálẹ̀. Kò sí ẹni tí ò gbàdúrà káyé wá mọ́ gẹnu sílé òun. Nígbà tí bàbá wa, bàbá Mọ̀lété, bàbá Adédùbú tí wọ́n ń bẹ láyé. Friendship mi Fọlákẹ́mi Juliet Ogunyemi, God bless you. Nígbà tí bàbá wa Adédùbú ń bẹ láyé ní Mọ̀lété ní Ìbàdàn, ojoojúmọ́ lọmọ aráyé ń ganu sílé wọn. Ojoojúmọ́ lọmọ aráyé ń ganu sílé wọn. Ojoojúmọ́ làwọn èèyàn lọ ń ganu síbẹ̀. Kí ló dé táwọn èèyàn fi ń ganu síbẹ̀? Torí wípé wọ́n rí wípé Ọlọ́run ọba mi gbé burú jùdé, bàbá ní owó lọ́wọ́ wọn ó jẹun. Àwọn èèyàn lọ bẹ̀ wọ́n sì ń pọ́n bàbá yẹn lé ní gbogbo ìgbà ni. Kí là ń sọ yìí? Mo là ń lọ táàrọ̀ kọ̀. Tọ́lọ́run bá gbẹ̀dága. Tí Ọlọ́run ọba mi bá gbé ẹ̀dá ga, kò sí nǹkan tó máa ráyè lè ṣe sí. Àdúrà ni kẹ́jẹ́ kémi àti yín máa gbà. Olúwa o, torí ẹlòmíì wà ayẹyẹ ni ó máa ṣe. Bí irú àwọn nǹkan báyìí bá ń ṣẹlẹ̀, mo sọ fún yín, mo ní ọlọ́gbọ́n
ni ó máa fi ọgbọ́n gbé, olóyè á máa fòye digest ẹ̀, onímọ̀ kó máa mọ̀ lọ ṣó. Kọ́lọ́run Elédùmarè kó jẹ́ kí a máa rí àwọn nǹkan àlùbáríkà yọ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀. Ẹ mọ̀ pé ire ó wà nínú ibi wà nínú ire. Ní èyí tó ṣẹlẹ̀, ire wà nínú ẹ̀, àdúrà ní prayer point kí wọ́n yọ. Olúwa sọ́dàdúrà, Olúwa ṣe mí lẹ́ni iyì láwùjọ, ṣe mí lólú ọmọ, nídìílé bàbá, nídìílé ìyá tó bá jóbìnrin, nídìílé ọkọ tó bá jọkùnrin, nílé àna rẹ. Olúwa ṣe mí lẹ́ni iyì, ẹni ẹ̀yẹ, ní pàtàkì tí ayé ganu sílé ẹ̀, táyọ̀ lọ ganu sílé ẹ̀. Kí Ọlọ́run kó gbé ní dìde. Ṣé ní tọ́lọ́ bá gbé dìde, ó lówó lọ́wọ́ lò ní ayé ò wá ganu sílẹ̀ o. Gbàdúrà kó o ní owó, kó o ní ọlá, káyé ganu síbẹ̀, kán jẹ kán mú, kó tún máa lọlé, kó tún máa mú envelope báyìí. Ẹ pẹ̀lẹ́ sà, owó ọkọ̀ yìí rè. Ẹ̀yin náà ti lọ, àǹtí mi ẹ máa ti lọ owó ọkọ̀ yìí rè. Aláàjì, ẹ máa ti lọ, ẹgbà owó ọkọ̀ yìí. Ẹ jẹ́ kí driver bá mi gbé yín dé junction, owó ọkọ̀ yìí rè. Ṣé ẹ ti jẹ, ṣé ẹ ti mú? Bàbá Wẹ́ńkẹ́ Abíọ́lá ńkọ́, ṣáyé ò máa ganu sílé wọn. Ṣé mọ̀ wípé láti ìgbà tí bàbá wa Adédùbú ti kú ní Mọ̀lété, ìjẹ́ tó ráwọn èèyàn tó tún lọ ganu síbẹ̀ mọ́. Olówó láyé fẹ́, olówó láyé mọ̀, èèyàn tí olówó lọ́wọ́ tó lóhun ó dá nǹkan ìdàkudà ni ó dà. I'm telling you. Nígbà tí bàbá wa Abíọ́lá Ajímọ̀bí tán wà nílé ayé, bẹ́ẹ̀ bá délé wọn lólúyọ̀lé, ẹsẹ̀ ògbèrò wìtìwìtì ni wọ́n kàgà síta ojoojúmọ́ ni bí wọ́n sì pàtí ni ayé ò jẹ wọn ò mú. Ìyá wa Ìbíyẹmí Awótẹ ṣẹ́wà àti polówó òwe yín, àwọn yóò lọ ganu síbẹ̀ ni. Torí pé wọ́n rí polówó, wọ́n rí polọ́lá ni. Àdúrà ni kó o ṣe. Mọ́mí Adétọ́lá ṣe Bánjọṣẹ́ wà. Àdúrà ni kẹ́ jẹ́ ká ṣe fúnra wa àtàwọn ọmọ tí Ọlọ́run Elédùmarè yọ̀ǹda fún wa. Pé k'Ọlọ́run Elédùmarè kó sọ wá di olú ọmọ ẹni ẹni ẹ̀yẹ láwùjọ àtàwọn gbogbo èso tó tinú wa jáde, tó tara wa jáde, àti ìtò bí, àti ìtò tó jẹ́ pé ó dààmú ọmọ tọ́, àti ìtò àdọ́ọ̀tì, àti ìtò jẹ́ pé fúnra rẹ̀ ló mú ẹni mọ́mì tó mú ẹni dádì. K'Ọlọ́run bá kó ṣe wọ́n lólú ọmọ, ẹni táyé ń ganu sílé wọn, ẹni tí ò tí jẹ tàárọ̀, tí ò mọ̀ tí ó jẹ lọ́sàn, ṣáyé lè lọ rè ganu sílé ẹ̀. Mo béèrè lọ́wọ́ yín ni. Àdúrà tèmi nìyẹn. K'Ọlọ́run mọ́ ṣe wá ní òdílé ẹlẹ́bà tó yẹ̀rì ètè, àníkáyé náà wá mọ́ ganu sílé wa. So ẹ̀yin àfáà wa Ọlálérí Ọláwọ̀yí, Fágbọ́lágùn Sunday, bẹ́ẹ̀ ni they should learn how to overlook, yes, some issues with wisdom. You are very right, sir. That is what we are talking about here. Àwọn gan ló ń gba ọ̀rọ̀ yẹn bí ẹni gbàgbọ́ tí àwọn ló ń expand, àwọn ló ń jẹ́ kí gbogbo ẹ máa ràn tó nígbà tẹ́ ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ ti dákẹ́lé lórí, tẹ́ bá tún lórí social media ẹ máa rí pé wọ́n láàfáà kan ti jáde, wọ́n ti tún ṣe cut and paste ẹ̀, wọ́n ti cut ẹ̀, ó ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Wọ́n lá wá ganu sí ti kíní kan àti tún lóde mi báyọ̀ àlọ́ ganu síbẹ̀ o, jẹ́ kọ́rọ̀ òótọ́ ńlẹ̀. Bẹ́ẹ̀ làwọn elépè àwọn fún lọ́jọ́ méje, táyé náà ó sì máa bá wọn kà pé tọ̀ kọ́jọ́ nígbà tí wọ́n ti jáde lọ́wọ́ àwọn fún wàásù lọ́jọ́ méje. Ẹ dákun ṣáà wà ní mo bá wọn ka 1 2 3. Àánú yóò dẹ̀ ṣe mí. Ẹ jẹ́ ká ti ara kan àwọn, ẹ jẹ́ ká fi sin kátàrà ẹ̀sìn Ọlọ́run. Ẹ̀yin bàbá wa nínú ẹ̀sìn Islam, gbogbo ẹ̀yin tó jẹ́ pé ọ̀rọ̀ ìtaba, mo bẹ̀ yín ẹ má fi ṣe bínú. Àwọn kan wà tọ́rọ̀ ìtaba tí wọn ò jáde gan, tí wọn ò sọ ká, tí wọn ò ṣépè,
pé wọ́n tún dà níyàn fún pé kó ṣoríire ni wọ́n ń gbàdúrà fún ni pé kó má jábọ́ wọ́n ń gbàdúrà fún pé tọ̀ bó ṣe yé mọ́ ló ṣe ṣe yẹn. ìgbà tọ́rọ̀ sí bó ti rí